Good afternoon, my people. This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist. Queen Naomi. Kábíyèsí jáde wọ́n ní Queen Naomi nìkan ní ìyàwó tí àwọn recognize o pé tí government recognize. Kábíyèsí ló sọ bẹ́ẹ̀ wọ́n ní àwọn nìkan ní legal wife àwọn tí government recognize. Ẹ máa bá wa ká lọ. If today is your first time on my channel, please can you go straight and press that notification bell so that whenever I post any gist you can get it. And to my old subscribers, I say thank you. My name is Mashallah and I normally talk about celebrity and royal gist. Celebrity gist and royal gist. Please subscribe, share and like and comment on my video. God bless you all. Ìyá Kábíyèsí jáde wọ́n ní Queen Naomi nìkan ni ìyàwó tí government tán recognize o. Ẹ máa bá wa ká lọ. Ṣé ẹ ti rí gbogbo àwọn competition tó ń ṣe ń palace láàrin Ashley àti Mariam ó lágbára. Mi ò understand wọn rárá. Ẹ wo Ashley yẹn lọ́jọ́ tó ń ṣe launching tó ń ṣe book launch ẹ wo bó ṣe ń ṣe. Ẹ̀rọ wà tí Mariam bọ́ ṣe mọ́ra wọn lójú. Mariam jókòó síwájú ẹ̀ òun jókòó sí the other side. Ṣe ni Mariam ń wò báyìí ló ń fojú kan wò ló ń fi ojú kejì wò ló ń ranjú ló ń ṣe ìwọ Ọlọ́run ẹ mà ṣàánú wa o lọ́wọ́ Mariam àti Ashley. So nǹkan tí Kábíyèsí sọ ni pé Queen Naomi is the only wife recognized by the government and it's true. Ẹ mọ̀ pé Kábíyèsí nítorí pé wọ́n jẹ́ ọba aládé wọ́n máa ń fún wọn ní owó. Mi ò lè sọ pé owó náà bọ̀ owó náà ni wọ́n máa ń fún wọn ní every time. Gbogbo àwọn ọba ló ń gbà. Torí every month ni Queen Naomi máa ń gba owó yẹn. Nǹkan tí wọ́n dẹ̀ fi ń gbà ni pé nítorí ọmọ wọn Tadenikawo so every month náà ń gbà láti ìgbà tó ti wà ní palace ìgbà tí torí òun ni wọ́n fi máa ń ṣe upkeeping Tadenikawo wọ́n fẹ́ ra nǹkan wọ́n fẹ́ ṣe everything owó yẹn náà máa ń ná so ìgbà tó dẹ̀ kúrò ní palace náà she still getting it so Kábíyèsí jáde wọ́n dẹ̀ sọ fún wọ́n sọ pé àwọn nìkan ni government to recognize. Ẹ mọ nǹkan tó fà á because Mariam ń bá wọn fa wàhálà lórí ẹ̀. Ṣé ó ti yé yín? Ṣé ẹ rí ọmọ Mariam yẹn? Mi ì mọ irú èèyàn tí mo lè pè. Mi ì mọ irú èèyàn tí mo lè pè Mariam. Ó ń bá wọn fa wàhálà lórí ẹ̀. Ó ń tọpinpin Kábíyèsí kiri ni. Ó ń tọpinpin Kábíyèsí kiri ni. Àwọn ìyá nìyẹn òun àti Ashley. Àwọn ìyá tẹ́ bá ń gbọ́ ìyá àwọn nìyẹn. So bí Kábíyèsí ṣàṣe jáde nìyẹn tó sọ bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé Kábíyèsí lọ sí Abuja ní àná ni mo ṣe fídíò yẹn pé wọ́n lọ bá Queen Naomi so wọ́n lọ sọ̀rọ̀ pé kí Queen Naomi kí wọ́n withdraw divorce wọn. Ẹ dẹ̀ mọ̀ pé lẹ́ni mo ti ṣe fídíò pé Queen Naomi ti withdraw divorce wọn so good news náà ní gbogbo ẹ̀. Ṣé ẹ mọ̀ pé gbogbo nǹkan tó dẹ̀ kọ̀ọ̀sẹ̀ náà ni book launching tí Kábíyèsí lọ tí wọ́n lọ ṣe. Nǹkan tí ó dẹ̀ fi mú Kábíyèsí sọ̀rọ̀ nípa ẹ̀ ni interview tí Queen Naomi lọ ṣe tí Queen Naomi sọ̀rọ̀ pé àwọn bride làwọn ṣó ti yé yín. Kíní yẹn bí Kábíyèsí nù gan. But we thank God pé everything ó ti ń yanjú. Ó ti ń yanjú Olúwa ṣeun. Mi ò tún fẹ́ ká máa padà sẹ́yìn mọ́. So Kábíyèsí èèyàn dáadáa ni Kábíyèsí. Kábíyèsí inú wọn dà sí Queen Naomi wọ́n dẹ̀ dúró ti Queen Naomi. Bí àwọn èèyàn ṣe fẹ́ jẹ́ kí ìfẹ́ yìí kó túká Ọlọ́run ò fún wọn láyè. Ọlọ́run ṣe rí Mariam wọ́ọ̀ ní Mariam ogun òun ló wá jà ní palace
mo dẹ̀ dúpẹ́ nítorí pé Ọlọ́run dojú tì. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn, allege ni o, nǹkan tá a gbọ́ là ń sọ fún yín, allege ni. So allowances tí wọ́n ń gbà látọ̀dọ̀ government ni ó ń lọ sí ọ̀dọ̀ Queen Naomi nítorí Tadenikawo ló ní, ṣó ti yé yín. So nǹkan tí Mariam fẹ́ kú sí nìyẹn, ìpè ẹ̀ ṣe bí Queen Naomi ń gbà allowance. No, wọn ò ní gba allowances, ìwọ ló máa gbà Mariam. Àló lójú kòkòrò ni ẹ, gbogbo nǹkan ló máa ń ranjú mọ́. Do you know that this woman is the legal wife to our kábíyèsí? Dúró ná, kí ni position ẹ ná nínú palace yẹn Mariam? Because ọ̀rọ̀ ẹ ò yé mi. Wàá máa ranjú mọ́ everything. Tó bá ti rí pé kábíyèsí ṣe nǹkan kan fún Queen Naomi, wàá máa pariwo. Ṣé Queen Naomi ò bímọ fún kábíyèsí ni? Àbí Queen Naomi ò ti sọ fún ẹ so many times pé this is the woman of my life, this is the woman I love, the love of my life. Ṣé wọn ti sọ fún ẹ so many times? Àbí ẹ̀mélòó ló fẹ́ kó máa sọ? So Queen Naomi ń gba allowances yẹn bọ̀, Tadenikawo ló ni ó ń lọ sọ́dọ̀ ẹ̀, ṣó ti yé yín. Wọ́n ṣàtọ́jú ọmọ kábíyèsí. Nǹkan tí Mariam fẹ́ kú lé lórí nìyẹn o. So Mariam bó ṣe bẹ̀rẹ̀ wàhálà nìyẹn o, wípé Queen Naomi ló ń gba allowance kábíyèsí o. But I don't know why that is your problem, Mariam. You need to take your bags and leave that palace. Ẹ̀yin èèyàn lé, gist tí mo gbọ́ ni tí mo ní kí n wá sọ fún yín. Queen Naomi is the only wife the government recognize, and because of allowance kábíyèsí tí government ń fún wọn, Tadenikawo ni ó lọ sí ọ̀dọ̀ ẹ̀. So gist yẹn nìyẹn. Ẹ̀yin èèyàn tẹ́ wà lé, ẹ ṣé, mo rí ọwọ́ yín bẹ́ẹ̀ ṣe ń subscribe, 10 like, 10 share. Ọlọ́run á bá mi bless ọwọ́ yín o. Lágbára Ọlọ́run, ọwọ́ yín ò ní gbẹ o. Gbogbo nǹkan tẹ́ ń fẹ́ Ọlọ́run máa ṣe. Kẹ́ tó náà kọ́tọ̀ ẹ̀mí àti wọ̀bẹ̀ ní àṣẹ Elédùmarè. Queen Naomi, gbogbo àwọn ọ̀tá yín, Olúwa bá wa fi wọ́n pamọ́ o. Ọlọ́run á dúró tì yín o. Ọlọ́run á gbàdúrà yín. Ọlọ́run á bless yín o. Ẹ̀yin èèyàn mi tẹ́ wà lé, èmi ọmọ yín. Ẹ̀yin èèyàn mi tẹ́ wà lé, èmi ọmọ yín ni o. Mashola Gist TV, ẹ ṣé gan ni, mo dúpẹ́ o. Ẹ jọ̀ọ́ ẹ share fídíò yìí o. Ẹ má copy voice mi kẹ́ fi ṣe fídíò. Ẹ share, kẹ́ like, kẹ́ subscribe. God will bless you all. Thank you so much.